Sherry, ọ̀rọ̀ terrorism nínú Nigeria yìí ràn mí. It's not ending soon. Gbójú kò gbé tí kúrò ńbẹ̀. Tó bá anybody tó ń bọ̀ wá sọ fún ẹ online pé don't worry, very soon a máa conquer, kò ní sí nǹkan tó ń jẹ́ out of terrorism mọ́, àbí any candidate tó fẹ́ díje fún gómìnà àbí president or any one of them tó wà ní ìjọba ń sìn including bàbá Tinubu tó bá wá bá wa tán sọ fún wa wípé ẹ yo ṣe rí ọ̀rọ̀ terrorism yẹn o ó máa end o, àwọn máa kọ́ ìṣe bàbá ńlá irọ́ yímú torí tí ò bá jọ bẹ́ẹ̀ fídíò kan jà rìnrìn lọ́wọ́ mi mọ̀ bóyá ó ti dọ́dọ̀ títí ẹ okay bọ̀bọ́ yẹn wọ́n tàyẹ̀ àwọn army wọ́n tàyẹ̀ wọ́n wá ní kó confess ta lọ̀gá ẹ̀ àti oríṣiríṣi ẹ wá gbọ́ nǹkan tó sọ. Thai Boko Haram terrorist claims Baban soldier in Abuja is behind his terror group. A Boko Haram suspect tied to a tree during an intense interrogation makes repeated claims about who is behind his group. Speaking in Hausa mixed with Nigeria pidgin, the suspect says they are working for a senior military figure in Abuja, whom he calls Manga and Baban soldier, meaning big soldier. He claims, my oga dey work for that big soldier for Abuja, insisting that the operation is linked to that high-ranking figure. He further states that his boss family is with the same officer in Abuja and claims he can take the soldiers to him, but only if he's untied first. The suspect says, in essence, that he will show everything once he is released from the tree. Despite pressure from the soldiers to speak immediately, he repeats this condition and withhold further details. Lọ́rọ̀ kan ṣá kò sọ nǹkan míì ju ìwọ̀nba tó sọ lọ yẹn wípé a very high-ranking military officer òun ni ó recruit ọ̀gá tóun ṣiṣẹ́ fún nínú iṣẹ́ terrorism. Ṣó ti wá rí wípé ọ̀rọ̀ terrorism tó bá anybody bá promise ẹ bí ọ̀gá sójà kankan tó bá bọ́ síta bí General Musa and co tó bá bọ́ síta tó bá ń sọ wípé o don't worry ẹ máa sùn kẹ́ ẹ hanrun kò sí wàhálà kankan tó máa ṣẹlẹ̀ ọmọ ikú ti dé ẹ̀jà ló bẹ̀bẹ̀ o. Torí higher ranking military officer gbogbo wọn ti hijack terrorism mọ́ àwọn Gumi gan lọ́wọ́. Sultan Gumi, former head of state Abubakar, allegedly, El-Rufai, gbogbo wọn Matawale. Number second, Shetima, gbogbo wọn tí wọ́n fẹ́ fi terrorism, tó fẹ́ fi hàn gbogbo wa léèmọ̀. Tó ná fẹ́ Islamize in Nigeria. Àwọn àmì tí hijack terrorism mọ́ wọn lọ́wọ́. Bí mo yẹn bẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, it's a very lucrative business. Àwa wí lọ, àwa wí bọ̀. Bàbá Tinubu, nǹkan tí Gumi bá ti sọ, àṣẹ tí Gumi bá ti pa, òun ni President Bola Ahmed Tinubu ń tẹ̀lé, wọn ò tẹ̀lé anybody. Ṣé kìí ṣe pé Gumi ni Prime Minister Nigeria tí ó hàn sí ìwọ àti mi? Ta ni Prime Minister Nigeria láàrin Gumi àti Sultan? Torí àwọn náà ń pàṣẹ fún bàbá Tinubu. Ṣé bó gbọ́ lẹ́nu Gumi, the same Gumi tán lé ní Saudi Arabia. Ìgbà tí wọ́n ń wa tán lé kiri, ibo ló sá lọ? Turkey. Ní ìgbà tí bàbá Tinubu ń rawọ́ ẹ̀bẹ̀ sí Amẹ́ríkà pé kí wọ́n jọ kan wá come to his aid. Kí ni Gumi sọ? Ó ti gbàgbé fídíò yẹn. Ó ní eléyìí tí bàbá Tinubu máa fi lọ wà in partnership pẹ̀lú US àbí Israeli. Torí àwọn yẹn wọ́n gbọ́ pa, wọ́n wé ní. Ó ní kán lọ sí Turkey. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé bàbá ò padà hand sí Turkey? Ṣé wọ́n padà lọ partner pẹ̀lú wọn ní Turkey tán ní pé kí wọ́n máa bọ̀? Very very soon nísìn ìyẹn tó bá ti dé wàá rí àwọn Turkey wọ́n bọ̀ wá ṣe kí ni military base wọn nínú Nigeria wọ́n náà fẹ́ máa manufacture ìbọn àti gbogbo nǹkan tá ń lò ní nǹkan ogun. Ṣó ti rí pé Nigeria ti fàyà gbẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ. Ó ti tó jẹ́ máa get ready. Tẹ̀lé mi kó wá gbọ́ lẹ́nu wọn fúnra wọn. We're in Turkey basically with Mr. President, one to foster our relationship with Turkey. Turkey has been a great friend of Nigeria over time, not now. And Turkey too has, with the challenges it had in the past, have developed itself into reckoning as a strong nation in the world. And you know, with its geographical location, it's very critical and strategic to us as Nigerians. And because they've gone through challenges such as terrorism,
in the past, they've put in measures that have given them positive results. Turkey has been a nation that has always been has stood for fairness, for development. I've been to Turkey for the first time 2015. I came back last year, and the development has been remarkable, especially in the production of military hardware. And we want to develop that. The president last year has signed the acts for DICON to be able to reach out to original equipment manufacturers to do. Turkey is one of such that we can leverage on. One is closer to Nigeria. Two, they're very sincere in what they do because we're able to now transfer technology, not only to buy, but the ability for us to produce in Nigeria. And they're willing to do that. We're already talking with a lot of the companies in Nigeria, and some have started, some are still in the process. And coming here is going to foster that together. They are producing, we're going to buy some, and then we're going to produce some, so that we too can transfer technology into Nigeria. And Nigeria, with a population of over 250 million, we're a power block in the region. If we start producing this, we're able to assist our neighboring countries to also get this. And the effect is much. Employment is going to increase, foreign exchange is going to come in, so it's going to be a win-win for both countries, and that's what we want. And the president of Turkey has always been supportive to Nigeria, and we're very, very grateful to him and the Turkish government, and we'll continue to work together. The same Turkey tí gbogbo àgbáyé mọ̀ wípé àwọn náà wà lára country tí wọ́n ṣe kí ni ton practice terrorism. Turkey yẹn náà nígbà tí wọ́n lé ọ̀gbẹ́ni olórí àwọn terrorist in Nigeria, Sheikh Ahmad Gumi, tán lé ní Saudi pé kó má wá contaminate ilẹ̀ mímọ́ wọn. Wọ́n gbọ́dọ̀ rẹ́sẹ̀ ní Saudi mọ́ o bá àwọn ẹ̀kọ́ ṣẹ̀sìn mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ kó gba wèrè mọ́ kò kàn wọ́n ò fẹ́ rí ẹ mọ́. Ibo ló ti náà ti welcome ẹ̀ Turkey. Ṣé o dẹ̀ rántí wípé the same Turkey náà ní ìgbà tí bàbá mo tún repeat ẹ̀ mo ti sọ kí tó gbé fídíò ìwọlé tí bàbá fẹ́ lọ partner pẹ̀lú Amẹ́ríkà àti Israeli, Gumi bọ́ síta ó ní kí bàbá Tinubu kó má try ẹ̀ pé bàbá ńlá mistake náà fẹ́ lọ ṣe o, èyí tó fi máa partner pẹ̀lú Israeli àti US kí wọ́n lọ partner pẹ̀lú àwọn wo Turkey. Lọ́rọ̀ kan ṣá ó ti gbọ́ gbogbo àlàyé lẹ́nu General Musa. Wọ́n náà ti partner pẹ̀lú wọn nítorí pé Turkey gan tẹ̀ tó súnmọ́ Nàìjíríà àti wípé olódodo ènìyàn ni wọ́n. Àbẹ́ẹ̀ máa gbáyé wá bá mi wo gbogbo bí géèmù yẹn ṣe ń lọ. Ṣó ń tẹ̀lé mi láti ìbẹ̀rẹ̀ fídíò yìí? Ṣó rí nǹkan tí mo kà jáde? Ṣó gbọ́ nǹkan tí ìkan lára àwọn terrorist tọwọ́ bà? Ó ní lára àwọn top ranking military officer wa based in Abuja, àwọn ni wọ́n recruit àwọn terrorist tí wọ́n ṣiṣẹ́ London àwọn tó já sí wípé ọ̀rọ̀ dé àbí kí ló ní mo sọ? Ọ̀rọ̀ dé tí Turkey tó bá ti wá sí Nàìjíríà tó set military base wọn ní gbogbo coastal area pátápátá, wọ́n náà máa manufacture ìbọn àti gbogbo nǹkan ogun. So a ti ń sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́yìn wípé Nigeria at the end of it ó máa become a battleground fún gbogbo àgbáyé. Ṣé rí ọ̀rọ̀ wa kò ní padà wá já sí ẹni tó ní kó ṣe tó lóhùn ò lè ṣe tó. Ṣé wá rí ibi tí mo fẹ́ kí ẹ̀yin ìran mi kẹ́ jẹ́ ká dúró sí nísìnyí ni wípé gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ ń rí news ẹ̀ ń gbọ́ gbogbo ẹ̀ lọ bá bàbá Tinubu kẹ́ ṣàlàyé fún wọn. Ṣé Turkey gangan ló kù láti lọ partner pẹ̀lú nítorí insecurity Nigeria? The same Turkey as a country tí gbogbo àgbáyé mọ̀ wípé àwọn gangan wọ́n wà lára àwọn terrorism country tó ń finance terrorism iṣẹ́ wọn ni. Remember pé Turkey mùsùlùmí ò pọ̀ ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, wọ́n islamize Turkey ni o. Wọ́n pa gbogbo àwọn Christian tó wà ń bẹ̀, àwọn tó kù wọ́n force wọn to become Muslim. Today Turkey has become one of Islamic country ruled by the terrorists. The same àwọn yẹn ni bàbá Tinubu ń gbé bọ̀. Mo kàn ní kí ṣàlàyé fún yín ní ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ bàbá Tinubu sòótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n tí ẹ sọ ṣe rí ẹlúùlù tó fẹ́ pe òjò ni orí ara ẹ̀ ló máa pè sí. Gbogbo yín kò ní yẹ̀ lórí yín. Ṣe bí gbogbo kíní tó bá délé ẹ̀rọ pé ó máa minus ẹ̀yin àgbààgbà. Ojú yín ẹ̀yin lẹ ní property, ẹ̀yin lẹ ní company káàkiri, ẹ̀yin lẹ ní property káàkiri tẹ́ fi gbogbo ilé ayé tẹ́ fi kọ́ ilé tẹ́ fi ṣe everything sínú Nàìjíríà kẹ́ ẹ máa get ready fún. Ṣe ní ìkápọ̀ lára yín. Ṣe rí bí tí àjọba ilé ayé ara wa dé
so tó bá anybody bá bọ́ síta bàbá Tinubu ẹ má ever bọ́ síta mọ́ kẹ wá máa assure Nàìjíríà pé insecurity ó máa wà reduced àbí ẹ máa stop láyé àfẹ́gbọmọ́ torí agbára yín ò ká. pẹ̀lẹ́ wá lọ gbé Turkey wá sí inú Nàìjíríà kó wá fi inú Nàìjíríà ṣẹlẹ̀ wọ́n ti gbàjọba lọ́wọ́ yín. ẹ bá mi sọ fún bàbá Tinubu wípé whosoever region tribe tó bá control ìbọn òun ló control government. bàbá Tinubu ẹ jẹ́ kí South kẹ́ fún wa ní oore ọ̀fẹ́ káwa náà lè gbé ọ̀pá tó wà sophisticated ká fi wèrè pọ́ọ̀tì wèrè. ẹ ṣẹ̀ṣẹ̀ wá lọ gbé orísun terrorism ẹ wá gbé wá bá wa, ẹ lọ gbé akirika láti Turkey ẹ wá gbé wá bá wọn nínú Nàìjíríà. ẹ kùndùsì yín bí àṣà ọmọ yín ẹ kúṣẹ́ ẹ má wọrí o ẹ gó ọ̀sán ọ̀hún ẹ má ṣe lọ. ojú gbogbo wájọ máa bó ni because me understand bàbá Tinubu understand ìdí tí àwọn nọ́dánà ṣe ń lẹ̀dí mọ́ gbogbo every governor to every president tó bá ti jẹ because they hold the gun and they control the government. bàbá Tinubu kí ló tún fẹ́ ṣẹlẹ̀ láàrin yẹn àbí wọ́n fẹ́ ibo náà máa gbé wọn sí ná ṣé South ni àbí North ibo ni ìlẹ̀kẹ̀ má jásílé má jásíta ẹ̀bẹ̀ ló fẹ́ jásí kí ló máa tẹ̀yìn àwọn Turkey tí bàbá lọ partner tó bá ti dé Nàìjíríà kí ló fẹ́ tẹ̀yìn ẹ̀ jáde ìyẹn ni ìwọ àti mi ò mọ̀ ibẹ̀ nìyẹn kọ́ là ṣe ń lọ. àwọn nọ́dánà padà tó àṣírí mo ti ń sọ fún ẹ mo ní kó jẹ́ ká farára fi balẹ̀ ká gba òtítọ́ láàyè no matter how bitter it is ìgbà yẹn la máa rí ojútùú ọ̀rọ̀ tẹ́nìkan kò ní máa parọ́ fún ìwọ àti mi. ìdí gan tí àwọn nọ́dánà tí wọ́n ṣe gbà wípé kí Nàìjíríà kan wà divided kó ní kálukú bá tiẹ̀ lọ àṣírí padà tú o wọ́n padà fẹnu ara wọn sọ síta káàsà wá gbọ́ lẹ́nu wọn. I decided that we should not, I should not allow Nigeria to break away. We will not allow any part to secede. Now, of course, Ojukwu wanted, if he succeeded, yes, with the oil, the major oil is in his own part of the country, at that time, is in the eastern part of the country. Yes, in fact, he would be independent, he would be financially robust, and then who knows, he might probably go even beyond that to start reconquering the rest of the country so that he can be the president of the country. So kẹ́ni tó gò gbọ́n ṣe ráyé kò sí ìdí méjì tí wọ́n ṣe gbà kí Nàìjíríà pín kò dẹ̀ sí ẹ̀yà mìíràn tí ò fẹ́ kí Nàìjíríà pín ju Fúlàní lọ kí dẹ̀ ní ìdí torí kò sí èrè kankan tí ìpà ń ṣe abẹ́ tí Fúlàní ṣe Nigeria as a country. They have never been part of Nigeria. bó ṣe wá jẹ́ wípé ẹnu wọn ni one Nigeria is not negotiable, one Nigeria is not negotiable. ẹ̀yà wo ló yẹ kó máa pariwo pé one Nigeria is not negotiable? àwa làwa ṣiṣẹ́ tán pè ní one Nigeria. Yorùbá méjọ́lì àwa là ń ṣiṣẹ́ nǹkan tí everybody wọn tán yọ ọ̀bẹ tán yọ àdátì tán ṣàṣàkúṣà tí àwọn Fúlàní àwọn sọ́tà máa ń sọ dorin one Nigeria is not negotiable. Nigeria is not negotiable because ẹ̀yin kan lẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀yin lẹ̀ ń jèrè ẹ̀ iṣẹ́ tí àwa bá ṣe. àwọn wo ló ń build one Nigeria tán yà wọ́n ní kò wà negotiable? We the Southerner, majorly àwọn ìyàwó ní South, we Yorùbás àwa la obey lọ́jù ní inú Nigeria. ṣé mo parọ́? àwa la sọ tax jù nínú Nigeria. ṣé mo parọ́? In outside Nigeria ẹ̀yàwó ló ń promote Nigeria as a country. ẹ̀yà Yorùbá kò tí ì sí ẹ̀yà kankan tó promote that one Nigeria tó ẹ̀yà àwa ọmọ Yorùbá. ṣé mo pé àwa yẹn ló yẹ ká benefit jù nínú one Nigeria ṣùgbọ́n ibi àwa la ṣiṣẹ́ jù ta promote Nigeria one Nigeria jù. Fúlàní òun ló benefited more than every other tribe jùlọ. tó bá wá sọ wípé tó bá ń pín owó ní inú Nàìjíríà láti federal ipe wọ́n fún wọn ní revenue allocation ẹ ti gbọ́ ipe northern ló máa ń mú gigantic tó pọ̀ jù tán máa ń fún wọn because of their population tán pariwo ń bẹ̀. àwọn kọ́ ni wọ́n ní population yẹn àṣírí títú o torí president Bola Ahmed Tinubu lára ìfáàfà táwọn àti Fúlàní kàbà tọ́jọ́ ń fà á ó ń tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí. ìjọba president Bola Ahmed Tinubu ti ta gbogbo ẹ̀yà tó kù tí àwọn Fúlàní tí wọ́n ti kó láyà jẹ ó ti ta wọ́n jí pé ẹ má bẹ̀rù wọn ẹ ṣe ní ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ lé níbẹ̀ àìmọye ẹ̀yà ní northern part làwọn náà ti lè ṣe fídíò náà ti lè sọ̀rọ̀ sí Fúlàní for so many years ṣé o rí nǹkan tó jọ bẹ́ẹ̀
ó wà lára nǹkan tí àwọn Fúlàní tó ṣe fẹ́ já okùn ẹ̀mí Tinubu tí ẹ̀rù ṣe ń bà wọ́n wípé second time èèyàn tó yìí ṣe first time tó rí báyìí second time báwo ló ṣe máa second time ẹ̀ báwo ló ṣe máa rí ná ìyẹn ni wípé tó bá tẹ̀ ṣe second time ṣé máa yí ò ní fẹ́ try pé òun fẹ́ ṣe third time tí ò bá ṣe third time ṣé ẹ̀dẹ̀ rò wípé political power ni ó máa padà return sọ́dọ̀ Fúlàní tó o bá rí tí wọ́n ṣe ń ṣe bí wèrè ní northern part everything tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nǹkan tó ń pa wọ́n lóǹgbẹ gangan nìyẹn àwọn ogun tó ń lọ lọ́wọ́ ogun abẹ́lé ni ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ lè rí ẹ̀ lè gbọ́ èmi máa ṣàlàyé fún ẹ̀yin olólùfẹ́ mi torí pé iyebíye lẹ jẹ́ lọ́wọ́ mi nítorí ẹ̀ ni mo máa ń go extra mile láti gbọ́ latest information láti make kíkẹ́ wà updated pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà àwa Yorùbá àwa la make là ń sacrifice fún that one Nàìjíríà tí Fúlàní tó hijack ìdí nìyẹn tẹ́rù ṣe ń bà wọ́n ibi tí ẹ̀mí wọn Fúlàní Nàìjíríà kàbá àwọn sọ́tàn gbogbo wọn ibi tí ẹ̀mí wọn wà lélẹ̀ wọn lè sùn wọn lè wo kò yé wọn meeting àárọ̀ ọ̀sán alẹ́ ṣé Tinubu máa dá ìjọba padà tó bá padà wọlé second time kí ló máa ṣe kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan kí ló máa ṣẹlẹ̀ gangan gbogbo àwọn kinní yẹn ló ń ṣẹlẹ̀ ṣé ẹ̀ ń gbọ́ Yakubu Gowon kí ló wí kí ló gbẹ́ lẹ́nu ẹ̀ ó ní ìdí tó ń ṣe gbà kí Yorùbá nation kí Yorùbá dá dúró kí Biafra dá dúró òun ni nítorí crude oil it's all about nǹkan tó máa gain kò ń ṣe wípé wọ́n like gbogbo ẹ̀yà tó wà Nàìjíríà àbí wọ́n like Nàìjíríà as a country àwọn Fúlàní wọ̀nyí wọ́n ti rí wípé Nàìjíríà very very rich in solid minerals Saudi Arabia wà lára àwọn tó ń sponsor terrorism ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ yín ò ní believe ṣùgbọ́n tó bá ṣe research ẹ̀ tó dé contact àwọn kan tó yẹ kó contact both foreign and local wàá rí àwọn àṣírí tó pọ̀ ńbẹ̀ Saudi Arabia wà lára wọn ilẹ̀ mímọ́ tẹ́lẹ̀ ń forí balẹ̀ ńbẹ̀ kí ni nǹkan tí wọ́n wà after they are not after anything pé bóyá kí Nàìjíríà kó grow as a country àbí kí àwa Nigerians citizen ká enjoy nǹkan àlùmọ́nì tí Ọlọ́run deposit sínú Nàìjíríà fún ìwọ àtèmi no wọn ò fẹ́ nítorí solid minerals nǹkan àlùmọ́nì nǹkan property ọmọ Nigerians that belongs to us òun ni wọ́n ṣe fẹ́ islamize Nàìjíríà torí kíkiní yẹn kó lè jẹ́ tiwọn àwọn á wá jẹ́ bí prime minister àwọn á ń choose prime minister any president tó bá jẹ wàá máa wà lọ́dọ̀ àwọn náà máa control ẹ̀ just like Britico ṣé Saudi Arabia fẹ́ recolonize Nàìjíríà ni ṣé every other Islamic country tó ń pawọ́pọ̀ tí wọ́n sponsor terrorism ṣé wọ́n fẹ́ recolonize Nàìjíríà ní abẹ́ Britico ni torí ṣé Britico gan ti ju okùn lẹ̀ wọ́n ní tó bá fàgbòfégún wọ́n máa ń jókòó ẹ̀ lẹ̀ ṣé wọ́n náà ti fún wa ní independent ṣé wọ́n jù wá lọ́rùn lẹ̀ no now ìwọ náà mọ̀ ìpẹ́ ní candidate tó bá máa jẹ next president ó ní láti lọ ṣe interview ní Nàìjíríà ní UK ń bẹ̀ how many country gan-an ni wọ́n fẹ́ pín Nàìjíríà lọ́dọ̀ wọn ò fẹ́ kó pín kí wọ́n lè máa rí kinní yẹn kó because tí Nàìjíríà bá pín tí Yorùbá dá dúró tí Biafra dá dúró mélòó ló fẹ́ kù fún Fúlàní ò lágbára mọ́ nìyẹn Fúlàní ò ní power agbára Fúlàní ti tán tí Nàìjíríà bá ti pín kò sí kankan tó ń jẹ́ Fúlàní mọ́ dead over ìdí nìyẹn tó ṣe la gbogbo ọ̀nà wípé àwọn ò ní gbà kí Nàìjíríà pín ǹjẹ́ kò wá yẹ kí àwọn political elite wa kí orí wọn pé ṣé Fúlàní jẹ́ ara Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ṣe bí ọ̀sọ́kọ̀ orúkan ni wọ́n wọlé sí wa lára àlejò dé ó wá gbàgbára lọ́wọ́ ẹ̀yin onílé wá di dèdèrìn mọ́ àlejò lọ́wọ́ àlejò ló wá pa yín nísìn tí ẹ bá ní sọ wípé àlàyé mi ò yé yín ṣé yín ò rí wípé pẹ̀lú ìgbésẹ̀ tí bàbá Tinubu ń bá àwọn Fúlàní caliphate àbẹ́yìn ò rí wípé bàbá Tinubu àti àwọn head of Fulanis tí wọ́n ti ajak tán pera wọn kàbá tó ajak Nàìjíríà ẹ rí pé wọ́n fàfàǹfà wọn ò rí Tinubu ògbà kan control òun ìjọba tí Tinubu ń ṣe lọ́wọ́lọ́wọ́ first time ẹ̀mí wọn ti fẹ́ pín ẹlẹ́ẹ̀kejì wọn ò mọ̀ bóyá tí Tinubu bá wọlé second time kí ló máa ṣẹlẹ̀ gangan ṣé tó bá wọlé second time ṣé kò ní ṣe third time àti pé tí ò bá tiẹ̀ wá ṣe third time tí ò rí third time ṣé ó máa dá agbára political power tí wọ́n náà dominate Nàìjíríà the whole Nàìjíríà ní àwọn Fúlàní ṣé ó máa dá padà sọ́dọ̀ wọn ibi tí ẹ̀mí wọn wà lélẹ̀ wọn lè sùn wọn lè wo meeting lọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ because bẹ́ẹ̀mi náà ṣe rí bí géèmù ṣe ń lọ this is the best opportunity for Nigerians, we Southerners and the rest of every other tribe yàtọ̀ fún Fúlàní nínú Nigeria to unite together. Àsìkò lélẹ́yìí the best
opportunity fún wa lélẹ́yìí. This is the right time, this is the best period láti ṣe kí ni, láti conquer Fúlàní nínú Nàìjíríà. Tó bá jẹ́ pé gbogbo ẹ̀yà tribe tó kù àti south ní o, south west, south east, Benue, Ibio, gbogbo wọn tí fi kí gbogbo wa tó kù ká unite together ká wá fèsì Fúlàní. They are minority. Babala opportunity ni fún wa, a máa rí wọn conquer this time around. Ṣùgbọ́n ṣé àwọn political elite wa máa jẹ́? Ó dẹ̀ pé àwọn Fúlàní ti ṣògùn sáwọn political elite wa. Àwọn ni number one major problem ayé ìwà àti mi. Tó o bá nírọ́ ni mò ń pa, tún tẹ̀lé mi wá wo fídíò yìí. Like, I want the northern leaders to know this, that the game you play before, you can't play it now. You cannot be manipulating us for more than a decade because they gave you this government. You have this government more than enough to change the north. You did not do. It's now you want to change the north. Iye, ṣó ń débẹ̀ dáadáa? Ṣé àlàyé yẹn ń débẹ̀ dáadáa? Tó o bá ti wá rí bẹ́ẹ̀, my dear, àwọn youth wọn ní north náà, àwọn náà ti dìde. Wọ́n ti yarí mọ́ àwọn leaders wọn àti elders wọn lọ́wọ́ pé for so many decades sẹ́yìn agbára wà lọ́wọ́ yín politically, ẹ̀yin lẹ ajá kí Nàìjíríà. Kí lẹ fi ṣe fún wọn ní north? Ìsìn tí Tinubu wá débẹ̀, all of a sudden northerner ṣẹ̀ṣẹ̀ wake up from their slumber. Wọ́n wá realize gbogbo nǹkan tó yẹ kó ti ṣe sẹ́yìn ìgbà yẹn, torí pọ́n fẹ́ conquer ìjọba Tinubu. Ìgbà yẹn ni wọ́n mọ̀ pé gbogbo nǹkan tó yẹ kó ti ṣe sẹ́yìn sí north or the rest of Nigeria, they are ready to do it. Nyemu ẹni àwọn ọmọ tí wọ́n ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọdún náà lọ́hùn tí bàbá Late Awolowo tí wọ́n gbé free education lọ bá wọn ní north, tí àwọn northern leaders wọ́n sọ wípé láyé tá ẹ fẹ́ wá la ojú àwọn ọmọ wa kí wọ́n bá lè máa béèrè ikú tó pa bàbá ńlá bàbá wọn lọ́wọ́ wa. Ẹ fẹ́ kó máa look up kó wá máa challenge wa lọ́jọ́ iwájú. Ẹ fẹ́ kó ní ọpọlọ, kó dá ọpọlọ yẹn lò bíi ti àwa Yorùbá, bíi ti àwa southerner. No now. Ṣebí ìkanra yẹn ni wọ́n fi mọ́ Late Awolowo tó ní òkè ipò tó ń dùn yẹn àwa gan ò ní jẹ́ kó débẹ̀ títí àfìgbà tó frustrate bàbá, tí àwọn lára àwọn ọmọ àlè àárín wa tí wọ́n gbàbọ̀dè lọ́wọ́ àwọn wèrè wọ̀nyí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kógun ja bàbá Awolowo nígbà yẹn náà títí ẹ̀ṣẹ́ ìrántí àwọn Akíntọ́lá tí ó fi padà wá já sí ikú fún bàbá oníbàbá at the end of it. Gbogbo nǹkan tí bàbá yẹn láwọn fẹ́ ṣe, ǹjọ́ o mọ̀ nísìnyí pé Gumi ṣẹ̀ṣẹ̀ wá fọ́ọ̀sì Nigeria government, kò fọ́ọ̀sì Buhari ńgbà tó wà ń bẹ̀ o, nígbà tí brother wọn wà ń bẹ̀ o, wípé kó fún àwọn youth wọn ní education, western education. The same western education they rejected during Awolowo when he offered them free education. Káwọn náà lè wà educated like you and myself. Tí àwọn leaders wọ́n gbé bàbá yẹn jẹ tán bá jà títí ní ìsìn, the same northern leader are now asking Nigeria government to ṣe kí ni kan fún àwọn youth wọn ní education. Ṣé government ló máa fún wọn ní education? Ṣé the same àwọn youth tẹ́ ti brainwash ìyá àti bàbá wọn láti inú oyún, tẹ́ ti jẹ́ kó mọ̀ wípé western education is haram, tẹ́ ti ṣí oríṣiríṣi ike ilé wọn lọ́wọ́, igba bára, alimajiri. Instead of western education, you introduce them to alimajiri. The same Gumi náà ló wá ń sọ nísìnyí wípé when the time has come for them in the northern part of it to do something about the alimajiri meho. The same nǹkan tí northern leaders and elders tí wọ́n create, wọ́n rò wípé bí ojú ṣe dúdú láyé ìgbà bàbá Awolowo, àwọn bàbá Awolowo ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú, wọ́n ro ọjọ́ iwájú. Òun ni mo ṣe ń sọ fún àwa Yorùbá, ẹ má jà dúró de nǹkan tó wà ní gímú wa. Tẹ́ ẹ bá sọ wípé mò ń campaign fún bàbá Tinubu, ọ̀rọ̀ mi ní òye ẹ̀, ilẹ̀ bàbá mi lèmi campaign fún. Mo ti sọ fún ẹ pé mo gbé Yorùbá race dání, mo gbé kóòtù òjìrè land dání. Ọ̀nà wo ni mo fi fẹ́ defend kóòtù òjìrè land? Ọ̀nà wo ni mo fẹ́ fi defend Yorùbá race? Ṣé nípa Àtíkù ni mo fi lè rí defend ni? Ṣé nípa Obi ni mo fi lè Peter Obi ni mo fi lè rí defend ni? Nípa Tinubu náà ni. Kí ló fẹ́ kí n ṣe? Kí ló fẹ́ kí n ṣe? Tẹ́ bá wá wò wípé kíní kan ẹgbẹ́ kan àwo kan, ìwọ náà jókòó tó bá ti gbọ́ fídíò ìtàn, jókòó kó rò dáadáa. Ṣé tá bá ti lọ tò sẹ́yìn Peter Obi àti Àtíkù, ìgbà yẹn ni nǹkan tí ìwà tèmi ló ń pa wá lóǹgbẹ nílẹ̀ Yorùbá, àwọn náà máa wá ṣe. Ṣèbélé tó ìjẹ́ ti wà ẹ̀ náà láà máa fà, a máa fà ní kọ́lá má jà fà já mọ́, ká má fa ọrùn bàbá Tinubu já, ká má lọ já gògóńgò. Ṣé ti rí àwọn youth wọn báyìí?
àwọn youth wọn náà ti yarí nǹkan tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ ní ìgbà ayé bàbá wa Awólọ́wọ̀ tí àwọn northern rò pé ojú máa dúdú lọ forever ṣé kò padà ṣẹlẹ̀ sí ṣé àwọn youth northern ṣé wọ́n padà máa wojú àwọn leaders wọn ẹ ṣẹ̀ṣẹ̀ wá pé government kó wá fún wọn education níbo tó bá wù yẹn fún wọn education tó bá wù yẹn má fún wọn education ohun tí mo mọ̀ tó dá mi lójú gbàngbàngbà ni wípé ní ìgbà tó bá máa tó some years tó bá máa hard bíi 5-10 years to this period ṣe rí gbogbo àwọn youth not tí àwọn people ìtàn recruit as a terrorist ní ìkọ̀ọ̀kan náà máa gbé ọ̀pá tó máa bẹ̀rẹ̀ sí ní wọ inú ilé àwọn leaders wọn àwọn fúnra wọn náà máa pa gbogbo leaders wọn quote me with my word mú fídíò yìí má gbé pamọ́ o ọlọ́run á sì jẹ́ kí ìwà tèmi ká wà láyé àwa láàyè a sì máa wà láàyè ara wa wàá rí wípé àwọn youth yìí ọ̀hún náà máa ṣèdájọ́ gbogbo àwọn bad leader ní northern part of Nigeria especially the Fulanis a máa kọ́ńkà wọn àbí kẹ̀kí Nàìjíríà pín sẹ́ẹ̀ ẹ wo ọ̀rọ̀ kọ́ńkà wọn ò tiẹ̀ ṣẹlẹ̀ tá a bá ti pín kò ságbára kankan mọ́ lọ́wọ́ Fúlàní ṣebí nítorí one Nigeria tó force wa together òun ni wọ́n ṣe ń pariwo one Nigeria tí Yorùbá bá dá dúró tí Biafra dá dúró kí ni àwọn wo ni Fúlàní fẹ́ control minerals wo náà fẹ́ control tó bá jẹ́ ti north àwọn ẹ̀yà tó kù ń bẹ àwọn náà á fẹ́ dá dúró láyé wọn ṣe rí pé ó ti tán fún Fúlàní má gbàgbé láti bá mi share ètò yìí bá mi share má sì gbàgbé láti bá mi like kún mi lọ́wọ́ má gbàgbé láti drop comment o ire o kábìtì.